Sheikh Labib ọ̀dọ̀ yìí ní ti ṣe bẹ́ẹ̀ ní ti gbé ìbéèrè wa ìbéèrè àkọ́kọ́ tí sì máa kọ́kọ́ tì sí yín òun náà ni wípé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tó tapo sí orúkọ ààlà ìlú Ìlọrin àti gbogbo èyí tẹ̀ ń jẹ́ àáfàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń bínú wọ́n ń bínú ní Ìlọrin wọ́n ń bínú nípínlẹ̀ Kwara wọ́n ń bínú lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń bínú kárí ayé pé àti wá gbọ́ àwọn àáfàá ni wọ́n ká mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ni wọ́n ń ṣe ẹni tó ṣẹlẹ̀ sí kákọ́ fàsìkò yìí ká fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba fún ọmọ èké ni ọ̀dọ́ ló fi lọ gbogbo tó mọ̀ ẹ́ ṣe gbogbo tí ò rí ṣe Ọlọ́run ọba tí wọ́n ń ṣàforíjì fẹ́ dà á Lawal Yetunde Hafsat Adéfalú Ọlọ́run kó wọlé adédé àsìkò yìí kó wọlé àwọn tí ń ṣàforíjì àti kẹ́ rẹ̀ fún lọ́wọ́ kó mọ̀ sábà wa kẹ́ kó bá wa gẹ́ bisimilahi kul huwallah bisimilahi rahman rahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àwọn tó fi ilẹ̀ pátápátá ìyá bàbá ẹbí ọ̀rẹ́ àbúrò gbogbo wọn pátápátá Ọlọ́run bá wa rọ̀ wọ́n lójú bisimilahi suratul Quraysh bisimilahi rahman rahim li ilafi Quraysh ni ilafi imura ilata shita'i wa sayf falyabudu rabba hazal bayt allati at'amahum min ju'in wa amanahum min khawf. Báwo ni ọ̀rọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tó ṣe kan ìlú Ìlọrin sí àti pé tá a bá wò ṣé kinní yìí ṣẹyọ kan tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níní tó fi wá jẹ́ pé gbogbo ayé náà wá fẹ́ gbọ́ ìjọ wo ní káwọn pé wọ́n ní olè òní jàgbà kó mọ̀ ṣe lójú fèrè nǹkan kí nǹkan sì tó dé di pé àwọn èèyàn mọ rí tí ó mọ rò bẹ́ẹ̀ gbò kó jẹ̀yàn yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí bóyá kankan yóò tàyàn ẹ mọ̀ wá họ díẹ̀ díẹ̀ yóò wá bó ìjọ wo ní àti ọkìní ọ̀hún kó tó wá di pé egbò yìí fẹ̀ mọ́ wa lọ́wọ́. Alhamdulillah Rabbil alamin mi ní fa ọ̀rọ̀ gùn torí pé n tí ò gùn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run má jẹ́ kí èèyàn ṣe ọmọ bí gbogbo bàbá náà ni máa bímọ ọmọ rí máa ń pọ̀ àmọ́ oró dáadáa ọmọ rí kì í sábà rùn ranlẹ̀ kì í ranlẹ̀ bí oró ọmọ bú tí gbogbo ọmọ rí ayé ọmọ ní tètè rí wọn bọ̀ tí wọ́n bá fa ìkànnì láàrin àwọn ọmọ tó jó lórí ibú òórùn rẹ̀ ó kárí ayé ni àwọn máa ń màkàló tó nù táwọn ṣẹ̀rí àṣọ bàtà ń sọ̀rọ̀ nípa omi tá a lè fi ṣàlùwàlá tá a lè fi ṣèbádà wọ́n máa ń sọ fún wa pé àwọn omi kan wà màkàlúùt omi tó ti rò pọ̀ mọ́ nǹkan kan bí ẹ̀gbin àwọn ẹ̀gbin téèyàn lè avoid tí nǹkan bá dà sí tí kìnìyàn bá dà sí omi a lè fomi yẹn a lè fi ṣàlùwàlá tí ò bá ti yí tọ́ọ̀mù ìtọ́wò padà àbí ríhù àbí òórùn àbí láwọnù àbí àwọ̀ tí ó bá ti change mẹ́tẹ̀ẹ̀ta tó òórùn bá ti change tí ó sẹ́wọ̀n pé omi ò ní sẹ́ǹtì kan rárán yìí but tómi bá ti change tó ti mú òórùn mi wá tí ò dáa tàbí tó mú ìtọ́wò mi wá tí ò dáa tàbí tó mú àwọ̀ mi wá tí ò dáa ó ti di omi burúkú tí ò ṣeé ṣe àlùwàlá irú omi bẹ́ẹ̀ wọ́n á fà ní yustamal lil adati la lil ibadati wọ́n lè fomi bẹ́ẹ̀ wọ́n lè máa fi fọṣọ wọ́n lè fi fọ mọ́tò wọ́n lè fi fọlẹ̀ àmọ́ wọn ò lè ló fàlùwàlá àwọn ọmọ kan wà tẹ́lẹ̀ pé ọlọ́run má bùn wọn lọ́mọ báwọn bí tí ò ṣeé lò fẹ́sìn mọ́ tó ṣe pé waste product ni àwọn anábì ọlọ́run náà bírú ẹ̀ kò sírú ẹ̀ nílọrin rí ntọ́jọ́ ọ̀ràn lẹ̀ náà nù ẹnìkan kan ò sírú ẹ̀ nílọrin rí láyé ẹni àti yóò jẹ́ pé yóò ṣèṣì ni àti yóò jẹ́ pé yóò mọ̀ọ́mọ̀ ni àkọ́kọ́ ni láyé àkọ́kọ́ ni ẹnìkan kan ò sírú ẹ̀ rí ó burú jáde bá tí wọ́n ń ṣe investigation lọ́wọ́ ní ẹnu ọmọ yẹn ó ní ẹnìkan ló kọ́ òun lóògùn yẹn ó dákọ̀ ìlú tí ètò rẹ̀ dákọ̀ àwọn ìlú lórí ètò ni àmọ́ kì í ṣe lọrin ló ti kọ́ kì í ṣe lọrin ìfẹ́ dákọ̀ ìlú náà ni so nítorí pé kí ẹ máa because nísìn mo fẹ́ clear kíní kan wọ́n sọ pé orí ọmọ yẹn ń bẹ Ìbàdàn kò sí Ìbàdàn o kò gbórí kankan lọ Ìbàdàn o torí pé ìlú agbọ́dọ̀ bọ̀wọ̀ ìlú àdẹ̀gbọ́dọ̀ wá kí orúkọ ìlú náà dáa bá a ṣe ń fẹ́ kí ti ìlú tiwa dáa agbọ́dọ̀ wá kí ìlú mi náà dáa nǹkan táwọn àbá wa kọ́ wa ń bí inú ó gé ọmọ wẹ́lẹ́wẹ́lẹ́ ó lọ dá sílé ilẹ̀ ni àwọn ọlọ́pàá ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn wàláhì wọ́n ṣiṣẹ́ níbi eléyìí o wọ́n dé ibi ilé ilẹ̀ yẹn níbi tó dà sí wọ́n lọ ibi mákẹ́lì mọ́dù ló da ọmọ yẹn sí wọ́n bá àwọn ìjàǹjà bíkọ́ wọ́n ti sunlẹ̀ níbi ọ̀nà yẹn ń kọrin náà ti lọ rí àwọn ìjàǹjà yẹn so kò gbogbo ẹ̀ ọwọ́ lòun fẹ́ lò ọwọ́ nìkan àtẹ̀jẹ̀ ló fẹ́ lò yìí tó sì fẹ́ fi ṣe èròjà rẹ̀ gan ò tí ì pé tí ń wá káàkiri
iṣẹ́ ń bẹ tá a ṣe iṣẹ́ tá a fẹ́ ṣe lọ́rin yìí kì í ṣiṣẹ́ ká máa fọwọ́ ra wa lórí fire for fire ni tí ó di pé àmọ̀ wọlé lọ bára wa gangan ẹni tá a bá ti kẹ́fí pé kíní kan wà lọ́wọ́ yà àbí ṣe kíní kan a máa já wọlé ẹ̀ a máa wò ó yóò dẹ̀ ní ìrànlọ́wọ́ ìjọba nínú àti bàbá wọn bàlú lọrin ṣéèkù wallahu ya'simuka minan nas àwa tí a lè ṣerú iṣẹ́ yẹn á pọ̀ tẹ́gbẹ́ a máa attack anybody because nígbà tó kọ ìfẹ́ bàjẹ́ nísìnyí ó jọ kàn wá pọ̀ ni ọmọ yìí wọ́n initiate ẹ̀ sí irú dandandan yìí ni kò ṣẹlẹ̀ rí àkọ́kọ́ náà ni irú kíní yóò ṣẹlẹ̀ rí this is first time pé nǹkan ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ẹnìkan ó pa èèyàn yóò dá ẹ̀rọ dùbúlẹ̀ tí ó pa àkọ́kọ́ náà ni. ọ̀dà nítorí àsìkò wa bàbá ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká bọ́ sọ́dọ̀ Alhaji Usman Jagoma àmọ́ kí n tó lọ mo fẹ́ kẹ́ sáré bá mi yàn kinní kan ó kọ́ tá à ń pè ní àfà kí ni nǹkan tí ń jẹ́ àfà ǹjẹ́ orúkọ ni àbóyè ni àbí iṣẹ́ ǹjẹ́ iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní iṣẹ́ àfà tó pé ta bá rí lè kọ́ máa ní iṣẹ́ kí ló ṣe tó parí lè kí ẹ̀yìn ń ṣiṣẹ́ àfà wọ́n ní iṣẹ́ kí ló lájà láàjì lára wọ́n ní iṣẹ́ àfà náà sí wọ́n ń pa kí ni àwọn owó gẹ́gẹ́ làfà kí ni ń jẹ́ àfà gẹ́gẹ́. iṣẹ́ ni àfà kìí ṣe ó kọ lásán iṣẹ́ gangan ni àfà iṣẹ́ tó dẹ̀ wà lábẹ́ ìjà àfà ó pọ̀ gan wọ́n abuse ẹ̀ ni bí àwọn dókítọ̀ bọ́n ṣe wà wọn tẹ́gbẹ̀ wọn dókítọ̀ bẹ́ẹ̀ làfà náà lọ́gbẹ̀ lọ́yà bẹ́ẹ̀ làfà náà bàbá iṣẹ́ tó ní kódà yóò dé stage kan iṣẹ́ àfà àti dókítọ̀ ìmọ̀ fẹ́ jáfọ́ gbà mí tí yóò bu dókítọ̀ lọ́wọ́ àfà nìkan ni ó kù mẹ́ bẹ́ẹ̀ ni. so ẹ wá já mú báyìí láàrin ìṣẹ́jú kan àbí àbọ̀ ìṣẹ́jú ẹ dákun ẹ̀ka bí iṣẹ́ mẹ́ta tó jẹ́ pé certify ìpè látọ̀dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ ànábì rẹ̀ iṣẹ́ àfáà lélẹ́yìí. àkọ́kọ́ òun náà ni àtàlím ká gbé àwọn èèyàn kúrò nípò aláìmọ̀ kan ká gbé wọn sípò onímọ̀. iṣẹ́ tíṣà. tíṣà. àfáà ni. ànábì gan sẹ́yìn ká àwọn kan wọ́n pé ẹ lọ́ọ́ ṣòwò ànábì náà tajà kánábì tó jẹ́ rọ̀ṣúlù nàbíyù ló ń tajà gbà tó gbaṣẹ́ rìsálà kò ráyè bísíǹsì mọ́. tí ẹ bá ó dá kéèyàn lówó tí ẹ bá lè ṣe but èyí tá à ń ṣe yìí gan ó ti occupy gbogbo àsìkò wa kọjá kéèyàn lè hàn tajà èyí kàn mọ lọkọ̀tù ojoojúmọ́ ni àwọn téèyàn bá fi sídìí ọjà yẹn ẹ mọ̀ jà wọ́n mọ̀ jẹ yín lówó bẹ́ẹ̀ fẹ́ sòwò màálù tẹ́ ẹ kó sọ́dọ̀ àwọn fúlàní kan tẹ́ ẹ mọ̀ lọ́bẹ̀ ní ojúmọ́ iṣẹ́ ìjà àfa yìí ó ti bísí yàn kọjá kéèyàn lè hàn lọ núgbó lọ́dún ó ti màálù ó ti bísí yàn gan tí a bẹ́ mọ̀ kó wá sọ́dọ̀ mi kó jẹ́ ká fi òun ti àwọn ọmọ tá a kó sọ́dọ̀ láàrin 20 days kó mójútó wọn yóò ní pé òun ò lè ríbi kó lé àtàlím ìkọ́yàn ní mímọ̀ kéèyàn tó ríyàn kọ́ ní kéwú kó tó yé iṣẹ́ lánìí ó ju ìwé gan lọ tó bá kó ní mọ́rànlá stéèjì ìkájìtú ìkógere yóò wá bọ́ sí mọ́rànlá kó mọ̀ orí gangan lẹ́nu kó jọ tèèyàn kó jọ tẹ̀sí àgbáyé iṣẹ́ kan ni tó bá tún kó mbẹ́ wá kú mọ́rànlá stéèjì ìtumọ̀ náà tún wá lọ gbá nínú kéwú yẹn náà oríṣiríṣi àwọn kọ́sìsì ló wà ń bẹ̀ tó ṣe pé tí èèyàn fẹ́ ké pé èèyàn jókòó tì irùngbọ̀n funfun àbá yóò jáde lára yẹn lórí irùngbọ̀n mẹ́tò funfun ni tàlímù ni kí èèyàn mọ̀ làágùn déédéé pé kéèyàn gbé símẹ́ǹtì mẹ́wàá tí èèyàn bá sọ̀rọ̀ rẹ̀ nígbà míì èèyàn ó sì stress déédéé stress ẹni tó gbé símẹ́ǹtì mẹ́wàá níbi pé èèyàn fẹ́ gbé àwọn èèyàn kúrò ní àyè mọ̀kan bọ́ sínú mímọ̀. ẹ jẹ́ abomi lakínú ẹ̀ jẹ́ ń wá sọ́dọ̀ Alhaji Jagoma ọ̀rọ̀ aburú tí ń ṣẹlẹ̀ yìí àwọn ti sọ fún wa wọ́n ti jẹ́ ká mọ àwọn tí ń jàfà ìpè akọni nímọ̀ òun ni wọ́n báwo là á ti dáfà gidi mọ̀ kúrò nínú àfà tó jẹ́ pé kì í ṣe gidi kí ni yàtọ̀ àwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe mọ̀ pé ọmọ ìlú Ìlọrin ni gbogbo wa ó yẹ kó yé ẹ̀yin náà díẹ̀ lábẹ́ pé Alhaji Jagoma fẹ́ sọ̀rọ̀ ẹnì kẹta nínú àlejò mi wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò Alhaji Abdulgani Saad àwọn náà ti wọlé tó ẹjá wò Alhaji Jagoma báwo là á ti dáfà gidi mọ̀ àti pé àwọn tó jẹ́ pé wọ́n èyí ṣe gidi wọn ọ̀nà owó náà máa fi ṣe àwọn èèyàn lọ́nà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ̀rí ìbéèrè tí ẹbí wa ìbéèrè àwọn afáàrí àmọ́ nínú ìlú yìí kò sí nǹkan kan tó kọjá tó ní ẹ̀bá tó wú tí ọba ti ní ládàbí ọmọ níbẹ̀ lẹ́yìn ara rẹ̀ so kò wá sí kankan tó ń pè ládàbí ẹ̀kọ́ lé
bá a ti bá yẹn sí bá a ti ń ṣe láwùjọ Ìlọrin yìí kan lọ ọ̀gá ń bẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ mọmọlúàbí nílùú yìí ọ̀nà tá a gbà mọmọlúàbí àtàfà àti àpèyàn ní lọ́yà àtàpèyàn ní dókítọ̀ tí wọ́n bá ti fọmọlúàbí kún tó ń ṣe ọ̀rọ̀ náà lọ. So ìwà mọmọlúàbí láwùjọ ẹ rí ní tẹ́ bá wo àwọn ẹrú ọmọ tí wọ́n mú èmi ò gbà pé àfà nítorí àfà bẹ́ẹ̀ yìí. ṣòbó láti dá àfà gidi mọ̀. àní àfà wọ́n ló drop out. bẹ́ẹ̀ ni àní àfà nílùú yìí àfà ní. ẹ rí gbà tẹ́ bí wọ́n question kan very technical question àfà ti lọ́bẹ̀ àkọ́kọ́ tá a fi mọ̀ pé àfà nìyí òun ni ká kọ́ mọ bí ó ti gbé ayé bí ó ti mọ̀ ṣe láwùjọ bí ó sì ti ẹ̀sìn ó ṣe yé because ayé tá a lò tá a báyìí kì í ṣe báyé ti rí tẹ́lẹ̀ ní ìmọ̀ ló dé ìmọ̀ àwọn àáfàá wọn ṣiṣẹ́ ẹbọ lọ́pọ̀ níjọ́hun àwọn àáfàá ni wọ́n ń gbé yẹn fún bí àìmọ̀ kan lọ bí ẹni tí ó mọ nǹkan ló tún wá ṣe. ló tún wá ṣe tó tí a bá sọ pé àáfàá kọ́ lọmọ tó ṣe léyìí àáfàá kọ́ ló gé orí níbi táwọn àfi máa ń dá àáfàá mọ̀ nílùú yìí àṣebí àfà àdíje sí àáfàá ń àṣebí bẹ àfà ni àfà wà gbogbo àáfàá ń bẹ lù yìí àáfàá ló pilẹ̀ lù yìí àfà sì wà. ń bẹ àáfàá gidi kọ́dà àléyò àáfàá kú lọ́rọ̀ lù yìí sí mo ti. àmọ́ kí ẹ mọ̀ pé àwọn àáfàá tó kóde nísìn ẹ̀wọ̀n táwọn àáfàá wa sọ ọlá pé wọ́n bísì lérí ìkọ́mọ ní kéwú ìyí ọmọ náà fi wò pé táwọn bá ní káwọn máa ṣe òwò kẹkùn ó lè mọ 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 ẹlòmíín bẹ̀rẹ̀ bí ọmọ kéwú ti ń bẹ lọ́dọ̀ àáfàá tí ẹ̀ bóyá lájì ni tọmọ kéwú rẹ̀ ọba pọ̀ ó lè ní ààyè kọ́ mọ rí nǹkan míì ṣe láti mọ̀ fi jẹun bọ́ a bá ń tara wa lókun láwọn ní kí láńgbèjì ó láfi pè wọ́n àáfàá náà láfi pẹni tí ń kọ́ ọmọ ní ìmọ̀ bá a ti ń pe tíṣà ní tíṣà àmọ́ láwùjọ tá a wà nísìn èyí tá a fi dá yàtọ̀ mọ̀ nínú Ìlọrin táwa wà yìí bá a bá ti rá àáfàá ẹni tí èyí sáfà tó pera ẹ̀ láàfàá lọ́dọ̀ tiwa ẹ pé aṣojú ọ̀dọ́ lèmi wọ́n bá sọ pé àáfàá lòun èmi ó ti kọ́kọ́ mọ torí tá a mọ̀ ń bá lára àáfàá ìjẹ́ bá lára àáfàá tó o bá ti sí lára rẹ̀ èyí ṣe àáfàá bóòlù tó fẹ́ lọ́kọ́ lajú tó mú àwọn ìmúra kan bẹ tí èèyàn gbọ́dọ̀ múlẹ̀ yìí tó lè pè ọ́ lọ́mọlúwàbí chocolate wọn á pè wọ́n pè ọ́ ní àáfàá wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ nítorí pé aláìfọ̀ wọn á kiri bọ̀lẹ̀ wọ́n á fẹ́ àdírẹ́sì àyẹ̀sẹ̀ mi ní àáfàá èmi gẹ́ àáfàá. nígbà tó fẹ́ ka kọ́kọ́. So àwọn ìṣesí téèyàn máa fi mọ àáfàá ń bẹ nínú ìlú yìí ẹ sì mẹ́jọ àgbàgbé o àwọn àáfàá tí wọ́n nílùú rẹ̀ kò ṣẹlẹ̀ ṣé ìlú yìí àmì ìlú kan ni gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan burú tí ó bá pa á lára làásì mọ́ túbà yìí o ọkàn jẹ́ pé olùgbàgbé làwa èèyàn tí ń bá ń dáa fún wa tí ń yẹ wá tá à ń rí i ṣe àìrí gbé jáde níjọ́ tó bá kù díẹ̀ kàtó kàńdánù rẹ̀ sí lọ́mọ yìí ìrẹsì tó dá bẹ́lẹ̀ yìí àáfàá gidi lónìí ìlú yìí àmọ́ kàńdá bí gbogbo òlú ṣe wà láyé kọ́lá ní káàbà àtẹ́gbé káàbà sí wọ́n ń bẹ́ńbẹ̀ tó ń ṣèbàjẹ́ ìbàjẹ́ èsè ti lọrin àsáwọ̀ ọwọ́ ọ̀nù ìtìjẹyàn dé. ọ̀dà ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ alájà Abdulgani Saad ẹ jẹ́ àwò ìwà burúkú irú eléyìí tó ṣẹlẹ̀ yìí nípa pé ká máa gbé èèyàn ṣòwò ká máa lu jìbìtì ká máa forúgbohùn bá àwọn èèyàn sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa ṣiṣẹ́ fáwọn ọmọ tí wọ́n ń gbá àwọn èèyàn lójú àti bẹ́ẹ̀ 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 tó jẹ́ wà burú tí wọ́n ti kàkún tí ń bẹ ní ọwọ́ àwọn àáfàá ọ̀nà wo ni àwọn kinní yìí ní ṣe ń ṣàkóbá fún ẹ̀sìn Islam tó jẹ́ pé wọ́n ń fira wọn ti pé àfààní ẹ̀sìn Islam ni mí àbí ìlú tí wọ́n ti wá bí àpẹẹrẹ ìlú tiwa yìí tá a ti rí pé a ti rí kàńdà kan nínú wa irú ìwà yìí ọ̀nà wo nígbà àfẹ́ tìlú wa gan àtẹ̀sìn tá à ń ṣe. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Àkọ́kọ́ náà kò sí ọ̀nà tó fi affect Islam because Islam ẹ̀sìn tó ti mọ pa ni tó ti complete ni ìyàtọ̀ wà láàrin Islam àti mùsùlùmí lè hùwàkíwà Islam èsì ẹ̀sìn kẹsìn bí mùsùlùmí bá hùwàkíwà a gbọ́dọ̀ fi ti Islam kápẹ́ ló kọ bàbá rẹ̀ ni ìyẹn ọ̀kan. ẹ̀kejì Ìlọrin ní the only ìlú ní gbogbo Nàìjíríà yìí lágbàáyé tó yẹ pé àwọn àáfàá ló pilẹ̀ rẹ̀ tabaníkà wọ́jọ́ Ìlọrin sí àti ṣe 200 years ní 2023 plus or minus àwọn impact tá a ní lérí àwọn ìlú yòókù kò ṣe fi wé náà nítorí wọ́n fa àgbákò tí wọ́n ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kọ́kọ́ mú kíní kan wá ná
ẹ rí i pé à ń pariwo àwọn tá a jọ̀dọ̀ à ń pariwo lórí Facebook a sì dìfẹ́ǹdì ọmọ yìí à ń sì hàlàwọ́dé rẹ̀ kí ló fà á ní pé ó kà wá láyà ni kò síwúrọ̀ ẹ̀yà yìí tẹ́lẹ̀ àwọn kan lè máa ṣe líbò kẹlẹ tá a mọ̀ àmì ìtọ́ hàn báyìí ó kà wá láyà náà lábẹ́ bẹ́ẹ̀ àwọn tó wá ń bẹnu social media tó ń fi wá ṣe yẹ̀yẹ́ tó ń bú wa ìlú wọn yìí láti bú bàbá àgbàlagbà kan níjẹ̀ta òde yìí ẹni òun mú ó sì gé orí bàbá àgbàlagbà òun ọta iríhùn ní 32,000 naira bàbá àti ẹlẹ́yìn ní 32,000 naira tán dúndúnkù ara tó wá kù ó wá lọ gbẹ́ kòtò sẹ́yìn wíńdò rẹ̀ ó wá sin síbẹ̀ ìgbà tó sin ó bò ó ìgbà tó wá bò ó tẹ́ àyà wa ń já àyà àti kọ́ńṣẹ́sì ń dà á láàmú lálejò ẹ wá ní ìyá yín ń rí ìta lórí ìkẹ́ mẹ́wàá ní ẹ̀dá kan ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ èmi mo pààyàn ó ṣẹlẹ̀ nílùú kan ní tòsí yà yìí ìfẹ́ dákọ nílẹ̀ gbóǹbẹ̀ ọ̀hún ẹ ti understand àmọ́ kò trend kí ló dé òjò trend torí wọ́n ti mọ̀ pé mọ́ọ́lì ni bọ́ ti máa ń ṣe ń bẹ̀ ọ̀nà ìtọ́ fàtí lọ yín ni pé a ti wá gbọ́ ẹ̀yin èsèrú rẹ̀ tẹ́lẹ̀ àìsèrú rẹ̀ tẹ́lẹ̀ ọmọ tó ti ń sọ yìí kì í sàfà torí bàtà kọ̀ǹfàmù ọmọ neighbor tèmi kan ó láwọn ẹjọ́ lọ dárù ni ọmọ ọ̀rẹ́ mi kan ó ní kò sì parí ẹni tó bá sì parí léèwé wọn máa ń certify pé tọ̀ ó ti parí o sàtínì o tí wọ́n lọ mú certificate dárù tán fún wa nígbà tó gbé wọn ní dárù lọ́lọ́ tó fi dàáfà. tó fi dàáfà so kì í sàfà ajíṣe bí àfà ni ajíṣe bí àfà ni àjíṣe bí àfà ti pẹ́. àjíṣe bí àfà ti pẹ́ pẹ́ tó ti máa ń ṣe bẹ́ẹ̀. ó dàbí bá ẹlòmíì ń bẹ́ẹ̀ bá wo Banky W tí máa ń kọrin òun nísìn ṣe pé ó dé fìlà ó sì ní ohun gbọ̀n tí ó bá sì wọ sòkòtò ní sùsáàkì ẹ̀gán ju tàfáà ní lọ ó sì fi ń sakọni bí Banky W ní ká sọ pé èèyàn tó múra bí rẹ̀ níṣẹ́ wa lọ sí kíkẹ́ wọ́n ti kọ́kọ́ mọ dákọ̀ bá fàáni àfáàní kọ́kọ́ mọ ìpínpọ̀ fáà kankan. ọ̀dà ajé kí n padà sọ̀rọ̀ bàbá wa Sheikh Labib ká tún tẹ̀síwájú pẹ̀lú wọn pẹ̀lú ìbéèrè lè pé ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá àyẹ̀wò tó gbà tán náà bí lọ Ọlọ́run ó fi nǹkan méjì lẹ̀ fún wa òun ó fi Kùránì lẹ̀ fún wa òun ó sì fi àdísì lẹ̀ fún wa pé ẹni bá tẹ̀lé yóò rí lànà ojú wo gẹ́gẹ́ ni Islam fi wo irú ẹ̀ṣẹ̀ tí ọmọ yìí ṣẹ̀ àti pé n tó jọmọ́ bẹ́ẹ̀ pé ká wòyàn sùsù ká ṣe gbájú ẹ̀ fún ìyàwó ìyàwó ká kì í mọ́lẹ̀ ìyàwó ìyàwó ká lè yí ọkọ ẹ̀ kó bá wòsàn wá sọ́dọ̀ wa ká mọ̀ jù ú lọ mọ́ àti gbogbo ohun tó jọmọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n fi ń tì sọ́dọ̀ àwọn àáfàá lónìí pé kọ́dà àáfàá kan gba ìyàwó oníyàwó kọ́dà àáfàá kan lu ẹnìkan ní jìbìtì ojú wo lẹ̀sìn Islam ló fi wò ó bẹ́yọ́ lọ́lọ́ rọba ọba burú ni mọ̀nàfì. so ojú wo ni Islam fi wo eléyìí tẹ bá fẹ́ mú ẹ wá jẹ́ àwò pé ipa àwo gẹ́gẹ́ lẹ́yìn àáfàá fi wọ́n ń kó lẹ́ ń kó gbẹ́njọ́ tẹ̀ ẹ ti ń gbélé yìí pé wọ́n láfa alágbájá kan ló ṣe báyìí lè ti sara yín ọ̀nà wo lẹ́ fi ń yà wọ́n tọ́tọ̀ yìí pé àbíbáyá lẹ́ fi sọ pé ká dẹ́kun wáyé ẹ̀yin gangan fúnra yín. alhamdulilayi ó ń ta bá ṣe bẹ̀ nínú kìnìún kan ìgbàfin nínú ìpò ẹ̀pà ẹni tí ó yóò so ọ̀rọ̀ wọ́n rán níbi náà ṣe àwọn tó jẹ́ fún àwọn tó gbọ́ àwọn tí ò gbọ́ táyé ó fi tán ni a máa sọ̀rọ̀ náà ni ẹni tọ́lọ́ bá fẹ́ lò náà ni ó tẹ̀lé náà kí wàá ní èsì tẹ kọ́kọ́ mílẹ̀ kan nípa pé kí ni ojú wo ni ṣẹ̀ríà Islam fi wo nǹkan tó máa yí ṣe kọ́tùlù nọ́ọ̀sì náà ni ó pààyàn ni ó dẹ̀ fẹ́ fi ẹni yẹn ṣe ẹbọ nǹkan bí ẹbọ because anything oògùn tó bá ti di pé kì í ṣe pé wọ́n já ewé wọ́n já egbò wọ́n gbó wọ́n gún ewé egbò wọ́n gbó wọ́n gún àbókúta kankan fi sábẹ́ àgbo káníyà kí oògùn tá a kọ́ fún tibà tó bá ti di pé wọ́n fẹ́ lo ẹ̀jẹ̀ nǹkan kan sí nǹkan kan ẹbọ ni. ìtẹ̀kọ́ fẹ́ fàyọ ni pé a lè lo ewé àti egbò láti fi ṣe ìwòsàn dáadáa ó sì wà nínú ìlànà táfà lè ṣe. ṣe bí nǹkan tọ́lọ́run dá ni àwa náà tọ́lọ́run dá yìí nù ní láti wá gbogbo tó bá ti wà nù lẹ́lẹ̀ tó ti jẹ́ kí ilẹ̀ náà ló produce ẹ̀ a lè lò fún àlàáfíà ara wa tí èsì ara hùn. àmọ́ tó bá ti kọjá eléyìí. ẹbọ ni nǹkan téèyàn bá tán pé ẹ bá pa tán ẹ fi ẹ̀jẹ̀ ra àdó lára àbí atọ́ kẹwàá fi kẹwàá máa fi mú kọ́. nọ́nsẹ̀nsì ni ok kọ́tùlù nọ́ọ̀sì ni àgbáyé sọ fún wa pé wà man qatala mu'minan muta'ammidan fajaza'uhu jahannam ìdájọ́ kan nù ẹni tó bá pa mùmí ní ẹgbẹ́ rẹ̀ tó mọ̀ pa ti ṣe kó mistake ẹ̀ kí ẹ lè lẹ òkò nísìn. wọ́n á bẹ́ẹ̀ nìyẹn kó kú. kó lè sì bẹ́ẹ̀ nìyẹn kọ́lá ń gbà mí tí wọ́n fi pààyàn tí wọ́n gáàlìbà ni wọ́n rí i pé wọ́n fi ń pààyàn bíi ọ̀wọ̀ gbálẹ̀ bó ṣe wà yẹn ẹni tó bá mí tó fẹ́ pààyàn
ó lè lò tó bá lò àwọn afáà ní kan parí tó ń padà tẹ̀lé ẹ̀ bá ti kú tẹ́lẹ̀ bá ti kú bí ó sọ wá rí báwọn àwa lè tún bá ọ̀bẹ lọ́wọ́ yẹn tó tó ké wọ́n mọ̀ pé wọ́n fi ń pààyàn ni tí ò ní jẹ́ pé nìyẹn ó ronú àti pààyàn kó kàn mistake kó ní ẹlẹ́kẹ̀ẹ́ síbi ajálé kó kàn fi ọwọ́ kó lè bọ́ tọ̀ láyà kó sì kú wọ́n rí i pé kátọ́wù ni ó mistake ni sẹ́kó tí ó ti ké méjì ẹni tó mú ọwọ́ lọ́wọ́ tó dìtámì àti pààyàn ọwọ́ tí pẹ́ẹ́pẹ́ àwọn èèyàn mọ̀ kí kò lè pààyàn but ẹ bá mìíràn àti fi pààyàn ó lè fi pààyàn ọwọ́ ìgbálẹ̀ tọ̀ bẹ́ẹ̀ náà lèyàn sì lè mú ọ̀bẹ lọ́wọ́ tí yóò ṣẹ̀ṣẹ̀ pààyàn tí wọn ò ní pa jí padà tó pé kò mọ̀ọ́mọ̀ ó mistake ni na ṣẹ̀dá ó fẹ́ gẹ́lá bẹ́ẹ̀ yẹn but ẹni tó bá ti pààyàn irú eléyìí tó máa ń ṣe yìí ojú tí Islam fún òǹdè kápá tó padà. apá kan náà ẹja bó ó sì ní ẹ̀san tí ó gbà ẹ̀san rẹ̀ ni pé yóò já àná mọ̀. lọ́dọ̀ Ọlọ́run fún ti ipò pààyàn nìyẹn ẹja kò lápá bẹ ẹ bọ́ sí apá yìí pé n tí èé ṣe jẹ́wọ́n ẹgbẹ́ tó gbélé ìjà pààyàn ni àwọn nǹkan míì náà wà tó burú tí èé ṣe pé kó pààyàn òun ni wíwèé ká sọ pé ká gbàyàwó ìyàwó ká gbẹ́sẹ̀ ká gbógun ológun wàhálà oníwàhálà ká sọ ẹrù lórí ẹni ẹlẹ́ni kẹ́yìn tí wọ́n sì ń fi àfitì rẹ̀ sọ́dọ̀ àfà. gbogbo nǹkan tó bá ti jọ mọ́ àwọn kankan wà tí Islam ní ká ṣe dìfáwò rẹ̀ ipe ká protect inú ẹ̀ ní dúkìá wa ọmọlúwàbí àtẹ̀mí dúkìá yẹn anything tó wá ti ń jọ pé dúkìá ntẹ̀yẹn ni tí ẹnìkan bá gbà lọ́wọ́ yẹn lọ́nà àìtọ́ ó gbé lọ́dẹ ẹjọ́ gbogbo ẹ̀ náà kọ́ ni kọ́tùlù anything tó wá ti jọ mọ́ ẹ̀mí pé èèyàn gba ẹ̀mí ni ó bá kípa lọ nǹkan míì lẹ́yìn ẹ̀ yóò ro kéèsì ni àbí kò sọ ìtàn náà. tí Islam sì faramọ́ pé ká lọ ilé ẹjọ́. ó faramọ́ anything ẹni tó bá gba dúkìá yẹn àbó báyàn lórúkọ jẹ́ erédù ọmọlúwàbí ó jowó gan lọ ẹ wo nísìnyí ọmọ yìí nísìnyí owó ní wá nísìnyí tó fi ṣe gbélé nísìnyí ọmọlúwàbí tó wá jowó lọ gẹ́gẹ́ báyìí nísìnyí ó ti bàjẹ́ ẹni tó bá bọ ọmọlúwàbí yẹn jẹ́ ó ti pààyàn èèyàn lè gbé lọ ilé ẹjọ́. yàtọ̀ sí ìdájọ́ tayé ǹjẹ́ ẹ̀san kan bẹ lọ́dọ̀ Ọlọ́run fẹ́ni tó wó oṣooṣù tó gbẹrù lórí ẹlẹ́rù. ó wà torí pé gbogbo nǹkan tí kò sí nǹkan kan tó lọ láyé yìí tí ò ní judgement lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó pọ́n tán kalẹ̀ ni. ó sì wo ṣoṣo. ó sì ṣe báyìí fún lágbájá because ní ọ̀rọ̀ tàbí sẹ́rí kò sí tàbí sẹ́lọ̀ direct wọ́n ní àlò òmùrù nǹkan tí ń jẹ́ matters tó lè mú yàn wàlìjẹ́ náà bí wọ́n ná wọ́n ní mẹ́ta ni. al-amru alladhi kana baynaka wa bayna rabbika mọ́tà tó wà láàrin ìwà àtọ́lọ́hún ọ̀tọ̀ nìyẹn bí ká kírun ká sì gbá ní ọmọ Ọlọ́run tá a bá sùn kò sọmọ Ọlọ́run tá a ná wal-amru alladhi kana baynaka wa bayna ghayrika mọ́tà tó dà wà àti èèyàn pọ̀ wal-amru alladhi kana baynaka wa bayna nafsika mọ́tà tó dà wọ gan ara rẹ pọ̀ pẹ̀lú ara rẹ ó jẹ́ mẹ́ta nǹkan tí ó gbé yẹn wà lẹ́jẹ̀ náà àbí gbé yẹn wọ́n náà mẹ́ta náà ni. tó o bá ṣe lọ́hùn ó ṣẹ̀yàn tàbí kò ṣẹ̀yàn. èyí tó wá le jù ń bẹ̀ òun ni kéèyàn ṣe èèyàn àtàrà rẹ̀ torí Ọlọ́run ó lè wò pé kí ní ìfìrun rẹ̀ ṣẹ́tọ̀ náà wèrè ni ó kí ẹ̀pọ̀ tí mo dá ó ní gbogbo ẹ̀ lọ wèrè tó tẹ́sí so kò sọ̀rọ̀ níbi ìyíhùn lọ títí. ọ̀dà ẹ wá jẹ́ wò ojúṣe wo lẹ́yìn tẹ́ ẹ jẹ́ àfáà gangan àwọn tó ń jáfáà gidi ojúṣe wo lẹ̀ ń kó àbípa àwọn lẹ́kọ̀ọ́ láti wá rí i pé àwọn kàńdá tó ń bò ó kọ àfáà jẹ́ yìí ẹ lé wọn kúrò láwùjọ yìí. àdáwò tá a kàn bẹ̀ wọ́n ni pé àdáwò wà mẹ́ẹ̀ tó pọ̀ Ọlọ́run gbé ìgbà yìí ó yí sódì púpọ̀ ìgbà yìí bọ́ sódì púpọ̀ àwọn tí wọn ò lẹ́kọ̀ọ́ tó fẹ́ fi ṣe kankan àwọn ni wọ́n lẹ́nu ọ̀rọ̀ àwọn tẹ́kọ̀ọ́ fúlù ní ara wọn àwọn náà lẹ́nu ọ̀rọ̀ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́nu ọ̀rọ̀ sẹ́ni náà ni àánú ìlú máa ń ṣe mí tẹ́bárẹ́ni tó lẹ́kọ̀ọ́ nínú ìran yín àbí nínú ìlú yín tó tún lẹ́nu ọ̀rọ̀ ẹ má wo tẹ́ ẹ bá wo nǹkan méjì yẹn ìpapọ̀ ń bà mí o ẹlòmíì ẹ̀kọ́ rẹ̀ ó fúlù ní àmọ́ kò lẹ́nu ọ̀rọ̀ láyé ẹ wo miskin oníjìdìpá mufti ẹ̀rọ̀mọ̀láwọ̀ ayáta o ọlẹ́kọ̀ọ́ ọlẹ́nu ọ̀rọ̀ nǹkan méjì yẹn téèyàn kì í papọ̀ lára àwọn èèyàn ìkànnì yóò ní bẹ́ẹ̀ kò ní ní kejì ẹni tó bá wá nìkan tó tún ní kejì irú ẹni bẹ́ẹ̀ dúkìá ni àfi ká mójútó
because njọ́ tí a bá fi lè wo tàbá bàjẹ́ tàbá fẹ́ nírú ẹ̀ kọ́ fẹ́ lorú ẹ̀ njọ́ mi ní because material ni. tí a bá jẹyàn tó yẹ pé òun ni ó bá gbèjà. o àwọn èèyàn kan wà voice of people ni wọ́n. ìlú lè yẹn fẹ́ bájà lára wọn bí wọn bá ń bá wọn jà tàbá fẹ́ taari irú wọn ṣubú ẹ fẹ́ wó lù ni nítorí pé tàbá wò nísìn irú àwọn báwọn yìí pọ̀ wọ́n lè fún lù ní ní mẹ́rin rẹ̀ tí a bá ti sàbẹ́kù kan bẹ́ẹ̀ nísìn okùn mẹ́ta ikú sì wà ikú lè mú mi ó tún kú méjì so torí ẹ̀ tíyẹn bá ní kíláàsì pẹ̀lú irú àwọn báwọn kó bá wọn jà lọ́tọ̀ kó má bá ní tí bẹ́ẹ̀ lára wọn jà kó fèsì wọn personally. iṣu tó bá wà láàrin wọn pẹ̀lú wọn ẹ̀yànjú ẹ̀ ẹ má bàa jọ mọ lu àbí wọn jẹ́ torí pé wọ́n ń da fún lu ni wọ́n ní lákínà mọ́ rusukọ̀lẹ̀ hijab orímọ̀lì gínà di dání yàtàrí kọ́ ni hayataba ruki àǹfààní kì í ṣe wẹ́n tí wọ́n fún ní kọ́ ní mímọ́ náà fún ní kọ́lásìkì tọ́mọ wa dá méjì pọ̀ fún yàn ẹni yẹn irinṣẹ́ kan ni material ni wọ́n fẹ́ lò ní ẹ̀yà fílẹ̀ sáyé rẹ̀ irinṣẹ́ ọlọ́run ni òun náà èèyàn ni ó lè ṣe bí èèyàn ẹ tírìtì jẹ́yàn lára rẹ̀ lọ́tọ̀ láàrin èèyàn àti ẹ̀ ẹ má gbé yìí lẹ̀ ṣáárí tí mo lọ ni pé tí mo fi sọ ọ̀rọ̀ yìí ni pé àwọn tán lákin láti ṣe ti ẹ̀ sọ yìí tí a máa fọlẹ̀ mọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ wọn ò síwájú wọn ò sí ń sáfù wájú rárá. wọn ò síwájú ilẹ̀ yìí ní sáfù ní kàtígórì. ó ní sáfù ibi táàtì wá pe àwọn tọ́jú olórí wa sákìyèsí nù. àwọn tọ́lọ̀ ń pè dá sọ̀rọ̀. ẹ wo sàkún àwọn èèyàn tẹ́ pé ẹ̀yìn náà wà tó lè jẹ́ kí wọ́n wúlò fún wájú ẹ fà wọn síwájú ẹ bá wọn síwájú tí àwọn ti ṣe bẹ́ẹ̀ nǹkan ó ṣe. ẹ̀yẹ́ máa lù wọ́n ẹ̀yẹ́ máa tì wọ́n síwájú. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń bá sọ́dọ̀ Alhaji Abdulgani ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó sì jẹ́ pé nínú tọ́lọ̀ ń lò yín fún àti táwọn èèyàn fi dá yín mọ̀ òun náà ní ìlú ìtàkùn ayélujára tá à ń pè ní social network internet láti fi dé èèyàn ipa wo lẹ́rò wípé gbogbo aburú tá a ní ìṣẹ̀lẹ̀ nínú àwùjọ yìí ipa wo lẹ́rò pé ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ oríṣiríṣi social media látòrí Facebook ní Instagram ní Twitter ní TikTok ní gbogbo ẹ̀ ọ̀nà owó lẹ́rò pé ìfi ń ṣe ìgbélárugẹ ní fi ń ṣe àtìlẹ́yìn fún àbúrú tá à ń sọ pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa. yóò dà fún Bọ́lájí ṣe rí àkọ́kọ́ náà ṣe rí àwọn áàpù tá à ń lò fún social media yìí ó bẹ̀rẹ̀ láti Facebook àti TikTok àwọn gangan ni àgbákò tí ń dá wàhálà ilẹ̀. ẹ má gbàgbé láti sọ orí tí ń bẹnu wọn náà láti a sọ activity ti ń jẹun nù ìkú lọ́nà mi lọ́nà mi ní iṣẹ́ ajé tèmi ni àmì digital marketing consultant digital marketer ni mí blogger ni mí sọ̀ǹgbọ́n mi tí mo níbi tí mo tó láwọn kan tó ń ṣe lábẹ́ mi àmọ́ èèyàn gbọ́dọ̀ fọwọ́lẹ̀ kéèyàn parọ́ ẹ rí i pé àáfàá nísìn area wọn lálì àwọn tó ń ba àáfàá ló kọjẹ́ ṣe é pé wọn wà emotional láti mọ defend anything wọ́n sọ òdodo ọ̀rọ̀ so mo gbọ́dọ̀ sọ òdodo àkọ́kọ́ náà ṣe é rí social media àwọn gan làgbákò tí ń dá wàhálà yìí lẹ̀ tó ń gbà tí ò sí social media àwọn nǹkan aburú díẹ̀ yìí ò sábà gbéra now ẹ pé sáwò bí ẹnìkan nísìn bọ́bá ara lóhùn ó gbé kinní kan sí ẹ mọ ibi tó ti rówó ẹ mọ wàhálà kó ṣe tó rówó ẹ mọ ibi tó ti ṣe tó ti forí já just because ó wá jáde social media ó wá post fọ́tò kan bọ́yọ̀ wà mọ́ká àbọ̀ wà ń lo èbó àbọ̀ra mọ́tò tuntun ìwọ tó yẹ kó níṣẹ́ tó ń ṣe ìwọ náà máa wò pé ha èmi náà gbọ́dọ̀ rà èmi náà gbọ́dọ̀ ibẹ̀ ní báyìí èmi náà gbọ́dọ̀ níbẹ̀ báyìí ṣé ìwọ mọ ń tẹ́ni báyìí sí tẹ́lẹ̀ ṣé wàá rí orientation la nídìí kárí orient àwọn ọmọ kéékèèké tó ń jíbọ̀ wá nísìn ẹ pé gbogbo ohun tí bá ń dẹ́kọ̀ ni wúrà ẹnu mi ń bí adigunjalè ní tí wọ́n bá dé social media yóò pàkíjà ìwọ nísìn ramani di ìsìn yìí nísìn ramani alápàtà òun náà sáwọn social media tó ń lọ flaunt tó mọ̀ wá bá tó mọ̀ sí tó mọ̀ jó káàkiri àwọn kan náà mọ̀ wò pé òun bẹ lọ́wọ́ ọkùnrin wọn sì mọ̀ pé kùn yẹn kà ní. kọ́dà àwọn kan ń pè ní mẹ́ńtọ̀ àwọn níjọ́ tó post fọ́tò kan sórí Facebook. bó ti jẹ́ nù. wọ́n wá ní mẹ́ńtọ̀ mi bàbá mi. wọ́n náà Bọ́lájí ọlọ́run ní dàlákà yẹn rú so ní social media ní sọ ní kan social media on social media you can be whatever you want to be. mo ní wọ́n lé méjì dẹ́gbọ́n pé mi ní sọ fún ọmọ ní ilé kéwù drop out lèmi èmi èpè rà mí láàfà gbogbo ìparí ilé kéwù èmi èyí sì parọ́. àmọ́ kí o ṣiṣẹ́ lára yín bí ẹ̀bẹ̀ tí o. abba Islamic study mo ṣe university mo ti gba certificate lérí ẹ̀ wọ́n certify mi kù á. àmọ́ lábẹ́ ẹbẹ̀ ìyìn tó pera mi láàfa ṣe ti understand so gbogbo àwọn àgbàgbọ́ tí ń ṣẹlẹ̀ yìí orí àwọn outbreak àfààní ọmọ mi lọlé kéwù kọ̀ parí ìgbà tí wàá parí bóyá ìkẹ̀kẹ́ ṣẹlẹ̀ ni ọwọ́ bẹ̀rẹ̀ sí máa lọ wá àmọ́lìkì máa lọ wá dàwákì máa wá látìmù kiri máa gbà àwọn ẹyẹ lẹ́ni
lẹ́lẹ̀ kejì náà lábẹ́ social media dákun má bínú torí ọlọ́run wọ́n ní láti pe àkíyèsí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ilé-ìwé àmì ilé kéwú tó wà yìí ká incorporate a western education sí ilé-ìwé àmì sí ilé kéwú rárá. kò di kéwúkéwé. thank you àwọn tó jẹ́ ní zọ́ọ́mí ṣe ti understand ìgbà tí mo wà ń Zumura ní 2000 wọ́n mọ̀ ń kọ́ wa ní English lákìbẹ́mi bá tẹ̀ tí mọ̀ láti lé tẹ́lẹ̀ wọ́n mọ̀ ń kọ́ wa ní English ń gbà wọn English kan náà ń kọ́ wa bí tó bá tẹ̀ débi kan tó bá ní káfà wa sọ̀rọ̀ at least bò bá lè sọ dáadáa ó lè gbọ́ nǹkan wí. ní di òròbó àwa tá a lọ di òròbó náà. jẹ́pẹ̀ mọ́lọ́bẹ̀ náà mọ́lọ́bẹ̀ jẹ́ òwú mọ́lọ́rí nígbà táwọn àní mọ́sálásí gogoro kùá lábẹ́ mọ́sálásí bí òkè kóòtù ń so gbogbo àwa tá a sì lọlé agbáde náà kéwúkéwé ni lọ́dọ̀ bàbá mi fún wa. lọ́lé agbáde náà ilé kò sílé kéwúkéwé ọ̀lọ́lọ́ ní tèmọ̀ sọ báwo èèyàn nù èmi àbọ̀ adájì ọ̀dà láyé mọ́ súdì ọ̀nkù wọn ni wọ́n kọ́ mi ní tàṣírí kẹ́kọ̀ọ́ mọ̀kọ́dọ̀ náà tún ni mí àfáà mi ni wọ́n bọ̀dá mi ni wọ́n ẹ ti understand so ọ̀rọ̀ yìí ó ní agbára gan gọ́ọ̀mẹ̀ntì ní láti wo àwọn ọmọ wa tó ń dàgbà bọ̀ wá nísìn ṣẹlẹ̀ àgbàkọ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà àmọ́ báwo ni irú àmọ́ ní ìdí ìsìn òtún ní pọ̀ sí i ọ̀nà tí òfin ní pọ̀ sí ni pé ilé kéwù gbogbo ilé kéwù lọ ní turn out more than 5,000 students every year name certificate sáà ń tíráàkì báwọn ọmọ yìí ṣe ń fi ẹ̀ àwọn yìí parí wọ́n jí wọ́n bá jẹ́ certificate wọn lọ Chicken Republic bẹ́ẹ̀ lọ báńkì nísìn àwọn báńkì ò tiẹ̀ lè ka wọn ò tiẹ̀ mọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn ọmọ yìí náà jẹ̀dẹ̀ àwọn náà fẹ́ jẹ àwọn náà wọ social media wọ́n rí yẹn tí ń wọ agbádá àwọn náà fẹ́ wọ agbádá wọ́n rí yẹn tó wà ní ìrọ́mù àwọn náà fẹ́ lọ umura wọ́n rí yẹn tí ń sẹ́yìn àwọn tí ń fi olówó àwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn náà fẹ́ ṣe dáadáa láyé ọ̀nà tá a fi wá lè dín ni pé kán affiliate legal study mọ́ ò gbà àwọn lè kéwú táwọn bá ti parí lè kéwú báyìí kán máa lọ legal kán máa lọ sí Arabic kán certify wọn wọ́n bá parí tó bá ní diploma àwọn at least bá lọ báńkì ní sí wọ́n gbà àwọn diploma àwọn bá kàwó kò sí tó ní kí àáfàá mọ̀ ní iṣẹ́ tiẹ̀ tó bá lọ lè kéwú ẹ ti understand iṣẹ́ àáfàá iṣẹ́ ńláńlá ni lọ́tọ̀ iṣẹ́ ńláńlá tó ní tó kẹnu àáfàá wa ń sọ kíníkẹlẹ wọ́n sọ níkẹlẹ ẹ̀kẹ́ wọ́n sọ̀rọ̀ tán o iṣẹ́ àáfàá ó kọ́dọ̀ ó beyond ibi ká kọ́ ọmọ ní kéwú nísìn àáfàá ní tún máa ń motivate yẹn ok tó bá lọ rẹ èèyàn nísìn tó bá lọ rẹ ara níbo lálọ àlọ́dọ̀ dókítọ̀ tó bá rẹ ọkàn ta ni ó bá gbọ́. ọ̀dọ̀ àfáà náà yìí. ọ̀dọ̀ àfáà náà tó bá rẹ ọkàn rẹ̀ òun ni ó review mind yẹn ló bá. wọ́n sọ pé iṣẹ́ àṣelàágùn tó ju gbígbà téèyàn gbé símẹ́ǹtì mẹ́wàá lọ. ẹ jẹ́ kí n sọ kí n kàn fún yín gbogbo lẹ́nu àwọn bàbá alájí àgbà wọ́n nígbà tán kọ́ àwọn ní kéwú tó fà dà ń kọ́ àwọn ní kéwú tó bá kọ́ àwọn kéwú látara ọba tí bàbá ọba tí àfa àgbà ọba bẹ tó báyìí ẹ̀jẹ̀ máa ń jáde. mo tún fi ń kí n tí àfa mi sọ nísìnyí o kó o fi understand àfa yìí ṣe èèyàn yẹ̀yẹ́ àfa yìí ṣe èèyàn wọ́n fojú tẹ́lẹ̀ lulu àfa. láàrin ìṣẹ́jú kan káàkiri lọ́dọ̀ tí yín ṣé ẹ mọ̀ pé nígbà kan àwọn kan ti sọ pé aburú ti ń bẹ nínú social media ó pọ̀ gan-an pé kí ìjọba kúkú kó gbogbo ẹ̀ lẹ̀ kódà lórí àwọn orílẹ̀-èdè kan bíi Amẹ́ríkà àwọn ìtàkùn kan bíi TikTok wọ́n ti ní kán bá ní owó tún ní kán filẹ̀ kan ìṣe kákúkú fẹ̀ kan sọ pé kíjọba kó tilẹ̀kùn ajé yìí kí tilẹ̀kùn àgbákò yìí látara social media àbọ̀nà wo la rò pé a lè fi sẹ́ńsọ̀n táwọn èèyàn mọ̀ ẹ̀wú jáde torí pé èèyàn lè jòkó nínú yàrá rẹ̀ yóò sì mú làpẹ́ máìkì yóò fi sáyà the next thing òun ló sì bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí yóò mọ lóhun ṣe jáde fáwọn èèyàn ọ̀yá ẹ mọ̀ má níyàn wá látòrí social media èmi ò mọ̀ kéèyàn tún máa ń ṣe jálàbí látòrí social media ẹ mọ̀ má níyàn wá ẹ gbómi síwájú ọ̀nà wo la fẹ́ tilẹ̀ fún gbogbo àgbákò yìí gẹ́gẹ́ bí. sórí kìíní kan bẹ òdodo kan bẹ tá a fẹ́ gbọ́ òdodo òun ni pé àgbákò yìí òun ni àgbákò ìgbà ni kò dẹ̀ sí bá ṣe fẹ́ dẹ́kun rẹ̀ because social media is independent tó bá wọnú Facebook rẹ nísìn mo ṣe wí mo ní on Facebook you can be whatever in fact kódà bí wèrè bá ní access sí Facebook ẹ bẹ́ẹ̀ mọ yóò gba àwọn wèrè tó máa ń wá àwọn tó máa ní TikTok ẹ mọ̀ dáwọn DJ Tiki àwọn lọ́ba sàló àwọn kiri kan sáwọn yóò nọ́mà lójú àwọn pẹ́lá sáwọn yóò nọ́mà lójú yín àwọn tó ń gbogbo fún nù. àtẹ̀yẹ tó pe rẹ̀ ní wèrè olórin. àti wèrè olórin àwọn eríṣiríṣi náà ń bẹ eríṣiríṣi ni àkọsí tí gọ́ọ̀mẹ̀ntì fẹ̀ tẹ̀lé lórí bí àwọn bá láàbẹ̀ ṣe wìtá social media ní sọ dàbí ẹbí kan pé tó pé omi ń pa èèyàn àwọn èèyàn ń kú fómi àwọn èèyàn ń kú nú omi àwa nìkan mú mi ntí ó bá gbà ti wà mú nísìnyí àmọ́ ọ̀nà tó fi wá lè ṣe ni pé kẹ́kọ̀ọ́ ṣe àwọn tí wọ́n ń lọ bẹ̀ àti lé ni wọ́n ti ṣiṣẹ́ èké sórí social media káwọn òbí mójútó ọmọ wọn àwọn àfáà náà sì ní ká mẹ́tọ́ pé ń tíráàkì àwọn ọmọ wọn nígbà wọn ní ẹgbẹ́ ìrírí gbogbo àwọn tó wá jáde ní 2001 2002 2003 lẹ́sàmpù ẹ mọ tíráàkì báwọn ṣe ń ṣe in life ẹ̀kẹta kí àwọn tó jágàlagbà àfáà náà mọ̀ gbé ògo fowó mọ́ torí ọmọ ẹ̀kẹ́ lọ ní sí ẹ̀ mọ́bi tó ti rówó rẹ̀
ọkọ̀ gbé mílíọ̀nù wá ó ní ẹ bá mi ṣàdúrà ọlọ́run àṣà ádìyà ìkẹ́sì ìgbẹ́ ti ṣe yí dí mọ́ ìfọ̀ mọ́tò àfa ìfọ̀ bàtà àfa ìfọ̀sọ àfa pírẹsì yìí wọ́n kọ́ máa fọ́ tiẹ̀ lọ́rọ́ yẹn lọ ni àní ìdí mú ádìyà wá là ń fókọ̀sì lé lórí ẹ jẹ́ ká máa fókọ̀sì lórí àwọn tó ń ṣe yí dí mọ́ náà. ẹ jù yín lọ ẹ má máa bínú o. ojú ọlọ́sàn ni ọ̀bùra ẹ̀ dáadáa ojú ọlọ́sàn so àwọn tó ń ṣe yí dí mọ́ ẹ má jà á mọ̀ fún àwọn tó ń ṣe yí dí mọ́ ẹ jẹ́ ká máa fókọ̀sì lórí wọn sódà tí inú tiwọn náà máa dùn ẹyẹ tí ń ṣe ìdí mọ́lẹ́sì èmi àtẹ́jọ́ parí ilé kéwú nìsí ọwọ́ àlọ́ bá fà wá ọwọ́ á gbé 1 million pẹ̀lú mọ́tò kan oníkẹ́fì 1 million répo èmi sì ń jẹ́ mi ó jí látara bá gbogbo aṣọ àfáà mo ti fọ́ mo ti bá àwọn ẹlẹ́hà lọ lọ́ta mo ti fẹ́ lù tì wọ́n á ní ìrìn àlùbáríkà tẹ́ gbẹ́júgbà tí wọ́n ti dé ní tó ti lé mọ́tò wá èmi náà mọ̀ sáré káré ẹ ti understand àmọ́ bá bàbá dúdú ẹni gbájú àyìnbó ló ti ń rí ibi tí mo ti rí tọ̀ ọ̀dà dúró ìkejì ẹ wá wò ìkejì ẹ bí ti ń rí ni ọ̀yà ìkejì ẹ náà fà á sókè ẹjọ máa ṣe tó bá jọ́nà tó mọ́ tó bá jọ́nà tó mọ́ tó bá jọ́nà tí ó mọ́ ẹ lálì rẹ̀ lójú kejì rẹ̀ wọ́n lójú èyí tí ń ṣe ìdí mọ́ wọn lálì rẹ̀ tó dẹ̀ tó ń ṣe ìdí mọ́ wọn mọ̀ ọ́ pé yín tóun ṣe yìí òun ò ṣe lásán. ẹ jẹ́ ń padà sọ́lọ̀ Alhaji Jagoma ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo àwọn tá a jọ̀dọ̀ nílùú Ìlọrin pátápátá ọ̀nà wo nígbà tí a fojú wọ̀rọ̀ ọ̀nà wo lẹ́wọ̀ pé àwọn tí wọ́n ń jẹ́ àdàmọ̀dì àfà ajíṣe bí àfà ọ̀nà wo lẹ́ fi rò pé wọ́n kó bá àwa tá a jọ̀dọ̀ ìlú yìí lọ́jọ́ ọ̀la tó eléyìí tá a sọ ìtẹ́ eléyìí tí wọ́n mú yìí náà àmọ́ ní alápàtà yìí ọ̀dọ́ ni nínú àwọn ẹ̀yin ni president for the good for the bad and for the ugly ara àwọn ugly yìí náà ni ọ̀nà wo lẹ́ẹ̀fù ó jẹ́gun wọn ní kó bá wa tó kù. ẹ ṣeun atọ́kùn wa ẹ rí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ látàárọ̀ solution ló kù tá a nídìí point mẹ́ta mo ní tí mo fẹ́ sọ lérí solution ṣe rí issue bí a ṣe ń lo social media yín mọ̀ ń parẹ́ gan àwọn èèyàn wa àápọ̀ntàn tó sí wá ní o lérí pé a fẹ́ kọ̀rẹ́tì ọ̀rọ̀ Ramani yìí Ramani ọmọ tó sàbúrì àwa lọ lè wú nǹkan míì tí Ọ̀yọ́ ká wú wá láti fi bàrà wa ló kọjẹ. wàláì tá a bá lọ lè jìnnà sí léyìn o a sì ti ara wa lẹ́sẹ̀ débi pé a ní ìlà padà mọ́ o mo sọ gan lórí Facebook Ìlọrin kọ́ nìyẹn o torí pé o níyẹn nínú àbò ní issue personal issue ẹgbẹ́ nǹkan dáa táwọn àgbàlagbà ti ṣe kọjá wa àwọn ẹlẹ́kọ̀ọ́ tó bá ń rí wa lórí social media tí wọ́n rí issue ọmọ Ramani nìkan ọmọ tí ó ṣáájú bẹ́sẹ̀ tí wọ́n rí dáadáa 10 àbí wọ́n rí dáadáa 20 táwọn èèyàn ti ṣe láwọn àfáà nínú ìlú yìí tí wọ́n á gbé síra wọn nínú ok definitely problem kékeré tán nínú ìlú yìí ó tẹ̀ ẹ́ ká appreciate wa pàtì ẹ̀ báyìí ẹ bá wa mójútó rọ social media yẹn kojú bẹ́ẹ̀ lọ ẹni tí bá ti ń gbé nǹkan míì tí ò yẹ ẹ kọjá kọ̀ọ̀rẹ́ tẹ̀ jẹ́ ká dẹnu bò ó àwa ara là ń pòsì kí ni yìí o kì í ṣe lú mi o àwa là ń tẹ ó lórí pé a fẹ́ ba wa jẹ́. bẹ́ẹ̀ bá ti wá sọ́wọ́n alẹ́ belong sí. eléyìí tó délẹ̀ yìí ó wá ni ó sì ti lọ́nu ọlọ́wọ́ forí di ọmọ yóò wá fi ìyà tọ́tọ́ yóò fi jẹ Ramani dèdè tọ́tọ́ sí lábẹ́ òfin kíjọba ṣe dèdè tọ́tọ́ sí lọ́dọ̀ Ọlọ́run kọlọ àwọn tó bá wá kù bí irú rẹ̀ kọlọ kó tú àṣírí wọn. ó tún wọn jáde kíá. mẹ́tọ̀dù rẹ̀ solution ni gbogbo dàbí látàárọ̀ pátá kò sí syllabus ìmúra education níléèwé o. aláì kò sí. kò sí syllabus ìmúra education kò sẹ́kọ̀ọ́ lé mọ́. wọ́n yẹ tó wọ́n pé wọ́n tẹ̀ tó introduce CBT. kò sẹ́kọ̀ọ́ lé mọ́ òbí kọ̀ọ̀kan ni kó padà sí jọ̀hún bá a ti mójútó mọ́. bọ́ bá darí iléèwé tó darí ilé kéwú wọ́n fẹ́ kọ́ lé táwọn bàbá rẹ̀ fi kọ́ mọ́ rẹ̀. wàláì. bá ń bọ́mọ mi yóò dénú ọlọ́mọ mọ́. kò sáà lọ́ máa lù mọ́ lọ́ máa lù mọ́ kò sí mọ́. assembly tẹ́rí tá a ti tó ní tọ́pìkì tá a jòkó tì yìí wọ́n máa ń dá ẹ̀kúnlẹ̀ l'assembly ń jọ̀hún lẹ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ wọ́n lọ́pọ̀ ó pè yẹn ni. ẹ jẹ́ padà sípìlẹ̀ tí wọ́n mọ̀ wá mọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ẹ wá jẹ́ èso òdodo ọ̀kan fún yín àwa ti létò àti mọ̀kọ́jọ́ yìí ń bọ̀ wá níbi ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ tiwa àwa ń fáwọn yẹn kọ́ bla machine torí pé gbogbo wa náà kéwú tẹ̀ ń sọ àtiwé yìí àwọn kò lè ṣe torí pé wọ́n sì gbọ́dọ̀ máa jẹun ètò ẹ̀kọ́ṣẹ́ artisan àwa ti mú lọ́kùnkúndùn ní àyíwá iṣẹ́ ọwọ́ àfihàn ṣiṣẹ́ a sì wẹ́ni tó lọ ń bùkún a nìkan bá ara níṣẹ́ fún a sì fídọ̀mù fún a ti ṣe fídọ̀mù fún yẹn wájú lé bàbá ọba lọ nítorí pé a rí pé àwọn ọmọ yìí ń fẹsẹ̀ rìn kì wọn lọ́nà àwọn apèkílẹ̀ tó ń rìn kí olóhùn ò rí níṣẹ́ ó lè kó dé kò rí níṣẹ́ rá ọ̀yà mọ̀ bọ̀ àwa ara níṣẹ́ bọ̀ ọ̀gá ò ní èrò ní fídọ̀mù fún kọ̀rọ̀ wá sí fún ilé ọba owó rẹ̀ ni àwọn ọmọ ń bẹ́ẹ̀ bí tán ń gbádùn ayé wọn àtúwọ́n ń ṣe lọ nínú ilé ọba nílé bàbá ọba lọ́rin dongari ti ń sọba ti ń jòkó tọba tó kọ́ máa sọ pé òun ò níṣẹ́ kàkà tó òun ṣe a empower rẹ̀ pẹ̀lú kọ́bílà machine dr mọ́dà ló mú wa wọ́n ní bàbá yìí kò sí bàtà dongari sì ni wọ́n alákàrà ní sẹ́fún
àwọn ará rẹ̀ sẹ́kù kó o lójú kó tó bá kó o lé ọba tán nírọ̀lẹ́ mọ̀ sí bàtà àtúntò wa mọ̀ páyé ti yí padà sí agric àti ní foresight ní January ìjọba wo program wa January 5 alọ̀lẹ̀ rẹ̀rẹ̀ ní Katsina nítawọn àbá sọ fún wa gbogbo ẹni bá ti kọ̀ sí láyé ọmọ nílá dáre tó mọ̀ owó mẹ́ àwọn alọ̀lẹ̀ rẹ̀rẹ̀ wa ní Katsina ẹran abo àwọn sa àwọn ọ̀dọ́jọ pé ìwọ gbà máa ṣe ẹran ìwọ gbà máa ṣe ẹran ìwọ gbà máa ṣe ẹran láàrin oṣù 6 sọdún kan tẹ́ ẹ̀ bá ṣe ẹran yóò máa jẹun àdàfáìtì wọn kú òbí pé àfi ẹsẹ̀ gbálẹ̀ káàkiri yẹn so èyí tó jẹ́ pàyẹ pé kí gọ́ọ̀mẹ̀ntì of the day wọ́n ń gbìyànjú látòkè wọ́n dákun ipa òbí nìkan ọ̀ka ọmọ mọ́ kó ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ empowerment fáwọn ọmọ wa so that kí á ti máa lọ léwò pé gbogbo ẹ̀ tó wá lòun ṣe ẹ̀sìn o tòun ṣe ẹ̀sìn kan ntọ́ bá ti mọ̀ pé wọn ò ní bọ́ ń bẹ́ẹ̀ tí wọ́n bọ́ ń bẹ́ẹ̀ tójú ó tì ọ́ ìwà abúlé ń jẹ́bẹ̀ o àtàfà àtọmọkéwú àtolówó àtolóṣèlú ká jìnà sí wà tá a mọ̀ pé tí wọ́n bá bá wa ń bẹ́ẹ̀ àmì lè sọ fáwọn aláṣẹ mọ́. ẹ jẹ́ ń padà sọ̀rọ̀ àbá wa ṣé làbí nǹkan bá wa kúnlẹ̀ kó tó di pé àìsójú òkúlẹ̀ ká gba ìpẹ́yẹ ọ̀ka méjì láti máa kú lórí ètò lọ́jọ́ tì ní. ó ti ṣẹlẹ̀ ọ̀bẹ bí ọmọ lọ́wọ́ ẹ̀sọ̀ bẹ́ẹ̀ nù àmọ́ aburú kan bẹ̀ tá a rí ẹ̀yin tá ẹ jáfa láàrin ara yín náà ọ̀nà wo lẹ fẹ́ gbàgbára yín níyànjú torí pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ èyí tẹ̀ ẹ́ dípò kẹ́ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ èyí tẹ́ ẹ lọ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run èyí tẹ̀ yín gan fà láàrin ara yín ó kọjá jágbajàgba bẹ́ẹ̀ ti máa fà á bẹ́ẹ̀ nìkan sọ pé nìkan ní ibìkan lágbájá wà ibìkan ní tàmọ̀dó wà nígbà tẹ́lẹ̀ yìí náà ṣẹlẹ̀ nísìn àwọn kan láwọn oníṣúfì ni wípé àwọn táwọn ń ṣe àwọn oníṣúfì náà ṣe láìláì làláò àwọn náà máa ń wà nídìí jálàbí àwọn náà ń ṣiṣẹ́ aburú àwọn oníṣúfì náà ń ti sọ́dọ̀ àwọn onísáláfí kọ́dà wọ́n gbé fídíò tí yìí kan jáde orí nǹkan tẹ́ ẹ kọ́ yí pé àwọn sálábí 1990 kan àwọn méjì wọ́n wá fi méjèèjì wọ́n fi ń takò ẹ̀yìn ń ṣọ̀kan àwọn ń ṣọ̀kan alákọ̀ọ́kọ́ nù ẹ bá wa gba àwọn tó jáfa ara yín ẹ bá wa gba àwọn níyànjú lórí bó ti jẹ́ pé ẹ fẹ́nu ṣọ̀kan torí pé bí yorùbá tọ̀ sójú kan kì í yó ẹlẹ́ẹ̀kejì ni wípé lọ́dún 2019 ilé ìgbìmọ̀ asòfin tó kọjá àwa àti àjọ pàdé níbi tá à ń pè ní public hearing èyí ni ìpàdé àpérò ìta gbangba tí wọ́n gbé síta lórí pé gbogbo ẹni tó bá lu ẹrin èyò náà pé ìyà tí ó wà fún ni àbí ọ̀nà tí wọ́n ti ń lu wọn tí nílòkulò àjọ pàdé ńgbà láti ìgbà náà lẹ ti wà lórí ọ̀rọ̀ ipa àwo lẹ́fẹ̀ẹ́ fi tẹ̀síwájú lórí ẹ̀. a tún gbé lọ sí ilé ìgbìmọ̀ tó fi gé ni bóyá kan tó bá fọwọ́ sí gan kó fi lé dáadáa torí àwọn afá ní inna Allaha yuslihu bil-sultan ma la yuslihu bil-Qur'an ọlọ́run máa ń fi gọ́ọ̀mẹ̀ntì tún kàn sí nítorí pé tálùkù àná bá wí èèyàn ní gbọ́ àmọ́ ìjọba sọ ṣe ẹ máa gbọ́. wọ́n ẹ̀ fọ́ọ̀sì ẹ̀ ni. táwọn fẹ́ẹ́ kì í ní ìṣe owó ìjọba ló wà because bá a ṣe sọ káfẹ́ mọ́tò tí ń kà láyé tá a bá múra jù báyìí lọ á jẹ̀bi ni. torí ẹni tẹ́ fẹ́ lọ àtàkì pé n tó ń ṣe ò dáa. tẹ́lá máa lọ lè ká ọmọ. tó bá ti mọ ẹnìkan náà àwọn ìjọba nísìn wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì wo lẹ ní tí ẹjọ́ abalẹ̀. nítorí ìṣẹ̀lẹ̀ yìí tá a bá mójútó yóò wọ́ sí jù báyìí lọ ibi tó ti bẹ̀rẹ̀ yìí àfi kájẹ́ kó pin síbẹ̀. àmì tó kàn lọ́la. àmì tó kàn lọ́la so àfi káyọ̀ fọ́ọ̀sì àwọn kan ìfira mi kún ìfira mi lé tó mọ́ káyọ̀ fọ́ọ̀sì àwọn kan pé bí àwọn àbáwá ṣe yan àwọn ọlọ́pàá ìbílẹ̀ àdúgbò bẹ́ẹ̀ ló yẹ ká àwọn afá kan wà àwọn èèyàn kan wà jáde wọn ò gbọ́ kankan tí wọ́n ti bí so tí yẹ kí wọn ò ní kọ́kọ́ lọ́ta tẹ́lẹ̀sì fún wọn so wọn ẹ̀ lè ní nǹkan tẹ́tọ̀ kí wọ́n ti ṣe rí so èyí ń bá wọn ẹlẹ́ẹ̀kejì nípa àwọn aláàfáàdé ọlọ́run lábẹ́ jẹ́ kó tún wa sọ́nà nítorí pé àti gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ kálukú ń pèpè sí ọ̀nà tó wà àpàdé níbi ìrún mọ́ àjọ mọ̀ kí àjọ ṣe àṣàdù àńlá ìlà ilẹ̀ láwùmọ̀ ẹ wọ afárá kan èyí tí ìdìkan báyìí tó ní pé táwọn fẹ́ pa ọmọ tó ṣe kíní yìí o ó ní wọn pa ọ̀tá àti mọ́sí pa ọ̀tá afá kan so ẹ wo tí mi ò ní sìn ẹ dákun ṣé ọ̀rọ̀ nìyẹn ó bìlíf pé kèfèrí là wà gẹ́gẹ́ bó ṣe gbà wá sí ẹni tí ń ṣe àṣàdù àńlá yàyà láwù tí sì ń kírun ẹ wo orú àkídà báyìí ẹ rí i pé kò tiẹ̀ sí ọ̀nà tẹ́ fẹ́ gbà bá lè yun sọ̀rọ̀ tẹ́ fi pé kún wa pé kájọ máa ṣe pọ̀ kò ní í gbọ́. síyàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí. irun ni so kí wàá ní kò sí ẹlẹ́yìn ká ní kọ́lọ́hún bá wa tó nǹkan mẹ́rin kan wà tó ṣe pé ó ṣe pàtàkì táwọn àfa ò lọ gbá mú táwọn pé iṣẹ́ àfa prayer àfa máa ń ṣe prayer preaching àfa máa ká mọ̀ ṣe wá sí. ká sọ̀rọ̀ Ọlọ́run ká sọ̀rọ̀ Ọlọ́run tẹ̀dílís ká kọ́yàn ní kéwú
so àwọn nǹkan mẹ́rin ni so tí ìbá nígbà pé so àti counseling náà motivation counseling tẹ́ bá ti rí yàn tí ṣe mẹ́rin o iṣẹ́ ní ṣe ẹ bá ní mẹ́rin o iṣẹ́ ní ṣe. tó bá tún wá ní kàràkátà kún tó bá ráyè rẹ̀ bisimilah. ó lè kí n ṣe bẹ́ẹ̀ kí n gbà pé ìyá kí n ṣojú òpólẹ̀ fún ara àdéká gbé pé ọ̀kan tó di pé a máa lọ lórí ètò ìfọ́jọ́ tèmi ẹ̀rọ orúkọ yín wàlẹ́hùn sàlámù orúkọ yín pápápá ẹ ṣeun ọ̀ya pápápá amina ya Allah. ọ̀dà ẹ ṣeun ọ̀dà ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ tẹ́ sọ ẹ ẹja wò bẹ́ẹ̀ lè rí pé ẹni yìí fi kúrò nípa àbálọ lórí ètò lọ́jọ́ tó ọ̀nà ebu cap àwọn gbogbo ọmọ nàìjíríà ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ yín dókítà. àṣẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sọ̀rọ̀ Islam nìkan o àní kan tí mo fẹ́ ojú tí mo fẹ́ ká fi wò yàtọ̀ sí nǹkan tá a fi ń wò completely bóyá ẹ̀wọ̀n nílùú mi ní ayédùn lẹ́gbẹ̀ẹ́ ìlú mi lẹ́tàn ó ṣẹlẹ̀ ní ọjọ́ kejì tí ọmọ yìí nílọrin tí ọmọ kan mú ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ tó mú lọ sílé babaláwo nífàjì níkó lẹ́kìtì ọmọ ọdún mẹ́fà ó fẹ́ fi ṣòwò iṣẹ́ fúnbímọ Christian ni o so let us not look at the angle of being a Christian or being a Muslim. Number two ẹ tún jẹ́ ká mo tún fẹ́ sọ mo fẹ́ contradict nǹkan táwọn brother mi sọ ń bẹ̀ yẹn nípa pé bóyá àwọn ọmọ àfa yẹn wọ́n parí ilé kéwà bí wọ́n parí ilé kéwà no kò ń ṣòwò wọ́n parí iṣẹ́ láwọn tó parí gangan lọ ṣiṣẹ́ tá a mọ̀ wà. tí wọ́n àti kó ṣe sẹ́rí àbàbá you have to make this program a Christian and Muslim based program. àwọn pásítọ̀ ń lo orí wọn lu ẹsẹ̀ wọn lu ẹsẹ̀ wọn lu ẹsẹ̀ ṣé bọ́ọ̀mù kan lọ́fà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. the rush for money àwọn ọmọ 19 years kí náà fi Mercedes Benz ṣe social media ti ba ayé jẹ́ ó ti ba àwọn ọmọ wọn fẹ́ ṣiṣẹ́ mọ́ wọn fẹ́ lo iPhone. ẹ̀wọ̀n lẹ́ni wọ́n ti yẹ̀yẹ́ mi ní sáìtì lẹ́ni ní sáìtì mẹ́sàmọ̀ tó ti yà wọ́n ti yẹ̀yẹ́ mi ní sáìtì lẹ́ni láti àwọn ọmọ Kwara ń gbé yàn ó ti ṣe bí lọ́kàn fún asáìdì ẹ̀sìn ilé àwọn ọmọ Kwara iṣẹ́ pé àṣìkò wá ṣe bẹ́ẹ̀ o ti lọ lórí ètò yìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti ìgbé wọ́n wù wá ká gbégbè tó pọ̀ a tún padà lọ́jọ́ mẹ́jọ ni a tún ṣe bẹ́ẹ̀ àbí bàbá wa ṣé làbí bá tún ráyè àbó sì jẹ́ pé kan nínú àwọn àfáwà náà ni a tún tẹ̀síwájú torí pé eléyìí a gbọ́dọ̀ jọ wa kù dẹ́kun rẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ bàbá amúlárẹ́ṣẹ́ làbí arúgbẹ̀jì bákan náà a dúpẹ́ lọ́wọ́ Alhaji Usman Jaguma tí wọ́n jẹ́ ààrẹ fún gbogbo ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ìlọrin tá a jọ̀dọ̀ bákan náà bọ̀dá mi dáadáa Alhaji Abdulgani Saad a dúpẹ́ fún ẹgbẹ́ láǹfààní láti rí ọgbọ̀gbọ̀ ẹ̀jẹ̀ tẹ̀lé wa lórí ìtàkùn Facebook a dúpẹ́ lọ́wọ́ yín ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ táwọn tẹ̀síwájú lórí ètò tá a pè ní pàdé mi lásẹ̀mblì ẹ̀jẹ̀ arántí wípé ilé oníkálukú wa àgbọ̀dọ̀ jó bàjẹ́ ọ̀nà oníkálukú wa àgbọ̀dọ̀ jó bàjẹ́ níta bá fò ní ṣe ọ̀rọ̀ tán ní yóò jẹ́ lọ́la Waziri Bọ́lájí ọmọ aládé Mr. ọ̀rẹ́ àdàmúdágbé gbogbo eré àtàrọ̀ ọ̀dẹ̀mí àti yóò dà fún.